ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, July 13 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ̀pin kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, máa rọ̀ wá láti lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí lórí YouTube. Ó sì tó àti lòdì gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ pátápátá láàmẹ́nubà níbí, ṣùgbọ́n àwọn nǹkan tó jọmọ́ bíi ètò ìlera ara pẹ̀lú àwọn nǹkan bíi lucky number wa pẹ̀lú ibi tó yẹ ká kọrí sí láti ṣe prayer àtàkókò gbígbàdúrà, gbogbo ẹ̀ pátápátá ló ti wà ní orí full video orí YouTube nìkan sí láti láǹfààní àti rí gbogbo ilé ìwò. Ẹ lọ subscribe sórí Ìṣẹ̀dá Spiritual lórí YouTube. Oníràwọ̀ iná tó kànràn yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún gbà kíyèsára púpọ̀ ni o, látàrí pé ó ṣeéṣe kí àwọn nǹkan fẹ́ ṣẹlẹ̀ bóyá tí family member kan ni àbí kẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ilé wà lọ́kàn yín gbágbágbá, bóyá bùkátà kan ni àbí kankan tó jọmọ́ títí ilé àbí family tó ṣe pé a fẹ́ stress yín díẹ̀, tá fẹ́ fún yín wàhálà díẹ̀. Nǹkan kan lè dédé jẹ́ tó ṣe pé máa fẹ́ mójútó, lè jẹ́ bùkátà nínú ilé lọ́jọ́ tòní tẹ́lẹ̀ máa fẹ́ fún yín stress díẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra ṣe ní àyíká ilé yín lọ́jọ́ tí tòní. Ẹ sì ṣe prayer tẹ́ bá jí kẹ́ máa rí nǹkan tó ṣe pé á múnú yín dùn kí má sọ̀dà kejì ní inú ilé tàbí ní àárín family. Ẹ sì ní gbọ́ ìpè ìjayà láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Kẹ́kí ìsàrán pọ̀ lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer tẹ́ bá jí. Ṣùgbọ́n yàtọ̀ sí ọjọ́ tòní máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ láti ilé, ó ṣeéṣe kí struggle bí ẹ fẹ́ pọ̀ díẹ̀ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ fẹ́ rí frustration látara àwọn oníbàárà yín dáadáa lọ́jọ́ sí tòní. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lénìí nínú family àbí ní ibi ọjà, ẹ mọ̀ dájú pé test lásán ni, kò ní pẹ́ tí a fi kásẹ̀ ńlẹ̀. Wọ́n yàtọ̀ sí yẹn, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lọ́nà ìjìn, gbogbo á lọ dáadáa fún yín, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ẹ fẹ́ ní rí dájú pé ẹ ní ìgboyà kẹ́ fi falẹ̀ mọ́ gbogbo nǹkan tó dàbí ìṣòro pátápátá kí solution wáyé lé lórí lọ́jọ́ tí tòní gangan. Kẹ́ má wulẹ̀ ní pé bóyá ẹ fẹ́ fi ìṣòro yín ẹ fẹ́ fi pamọ́ sábẹ́ aṣọ, ìyẹn ò dára rárá o. Ẹ lo ọkàn akin, ẹ fi kojú ìṣòro èyíkéyìí tó bá jẹ́ lọ́jọ́ tòní, ẹ sì borí ẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó ṣeéṣe kí ó rí bákan pàápàá yín tẹ́ bá jọ ń gbélé papọ̀, torí ó ṣeéṣe kó jẹ́ pé àwọn gangan ló fẹ́ fún yín ní headache díẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:10 ní ọ̀sán sí aago 3:10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 7:20 láàárọ̀ sí aago 8:20 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer lénìí. Ìlera ara yín wá jí pépé dáadáa, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọmọ́ bíi àyà dídùn lọ́jọ́ tòní tàbí ikọ́ àbí kàtá. Pẹ̀lú òtútù ó ṣeéṣe káwọn nǹkan wọ̀nyí kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ lé ní nǹkan tí a mọ̀ sí emotional heartburn, kẹ́ máa feel bí nǹkan bí ọgbẹ́ ọkàn díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀, kẹ́ ṣe prayer. Gbogbo nǹkan tó máa mú yín bànújẹ́ Ọlọ́run jẹ́ kó wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù rárá, ẹ sì rí dájú pé ẹ jìnnà sáwọn nǹkan tó tutù bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé àárín ẹ̀yin àti àwọn alásùnmọ̀ yín máa gún régé látara pé ìfọ̀rọ̀wérọ̀ tó jágere máa wà láàrin yín. Ṣùgbọ́n ẹ kíyèsára àwọn nǹkan tó jọmọ́ nǹkan secret yín àbí nǹkan tó ṣe pé ẹ mọ̀ pé tẹ́ bá sọ fún lágbájá ó lè bìyàn pọ̀nyọ́rin, ó lè kò dára tó kí n sọ fún tàmẹ̀dù. Ẹ rí dájú pé ẹ kíyèsára, kẹ́ pamọ́ láṣìírí. Àwọn nǹkan tó bá jọmọ́ àṣírí kẹ́ rí dájú pé ẹ fi sáyé àṣírí lọ́jọ́ tòní. Kẹ́ má wulẹ̀ sọ síta rárá torí ẹnu lè máa gbé yín lọ́jọ́ tòní. Ní àtìyàn bá ti jọ ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní àbí bóyá nǹkan kan wá ṣe bí ọ̀rọ̀ láàrin yín, ẹ má wà too extreme nípa sísọ ọ̀rọ̀ kò bá fún gbé sí wọn lọ́jọ́ tòní, àbọ̀rọ̀ tó lè mú kí wọ́n bànújẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára torí pé eléyìí bí kí wọ́n fẹ́ mú yín sínú, kí lè fẹ́ bí iṣu ọjọ́ iwájú. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ ṣọ̀rọ̀ sọ, ẹ jìnnà sí ọtí mímu lọ́jọ́ tòní kí ọtí mímu má lọ trigger kẹ́ máa sọ̀rọ̀ káàkiri lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà lẹ lè lò ní àyíká ibi ọjà yín tẹ́lẹ̀ lè mú kí ọjà yín yá dáadáa. Bẹ́ẹ̀ sì lọ́rọ̀ ilẹ̀ lè fi béèrè oore lọ́wọ́ ẹnikẹ́ni. Ọ̀rọ̀ yìí náà sì lè fi ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ọpọlọ yín náà jí pépé, ṣùgbọ́n àsìkò yìí dára púpọ̀ láti rí dájú pé ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó máa gbé nǹkan kalẹ̀. Ẹ má kú gìrì gbé ọ̀rọ̀ kalẹ̀ rárá lọ́jọ́ tòní kó má bàa fẹ́ ti yín. Kẹ́ kíyèsára púpọ̀. Tẹ́ bá lọ bí iṣẹ́ yín á lọ dáadáa, ẹ kọ́ bẹ́ fẹ́ sọ̀rọ̀ dáadáa kí iṣẹ́ yín lè move dáadáa. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wà okay torí ẹ máa láǹfààní àtijọ́ ní àwọn gbólóhùn kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Light orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3:15 lóru gànjọ́ sí aago 4:15 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní.
apá south west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer. Bẹ́ẹ̀ sì ni ẹ lè wá opportunity lọ sápá bẹ̀yẹn náà, ìlera ara yín wá jí pépé. Ṣùgbọ́n kí èsì ara àwọn nǹkan tó jẹmọ́ bí apá àbí ọwọ́ ríro lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní. Tẹ́ bá táìpù jù ó ṣe ṣe kí ọwọ́ lè fẹ́ máa ròyìn. Bákan náà sì ó ṣe ṣe kí mímí yín kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí stress rẹpẹtẹ tàbí ibi tí ìtì rẹpẹtẹ bá pọ̀ sí lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyọjọ́ ayé ọjọ́ ìdùnnú. Ọjọ́ ire ló jẹ́ fún yín, ọjọ́ tó dára ló jẹ́ látàrí pé púpọ̀ dùn yín. Àwọn nǹkan tí ẹ̀ ń wòye sí pé ṣé kìíní ìtì ẹ̀ máa tó mi lọ́wọ́ àbí kò ní tó mi lọ́wọ́, ó ṣeé ṣe luckily nígbà tẹ́ ẹ̀rọ kan kí nǹkan náà tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín lẹ máa gbé nǹkan tó pọ̀ sáyà bí ìgbà pé mo nídìí gbà mo nídìí àwo. Owó máa pọ̀ tẹ́ máa nídìí lásìkò yìí bí bùkátà kan ti wà lọ́rùn yín tó ṣe pé fẹ́ náwó lé lórí tó ṣe pé ẹ̀wà tí mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Ẹ̀ tí mọ̀kàn tẹ́ fẹ́ ṣe lé lórí àsìkò yìí àsìkò tó ṣe pé ní láti tẹpá mọ́ṣẹ́. Ẹ gbọ́dọ̀ ronú rárá o, ẹ gbọ́dọ̀ tún ronú sẹ́yìn rárá. Ìtẹpámọ́ṣẹ́ lẹ nídìí, ẹ má wulẹ̀ ronú. Tẹ́ bá ronú ìrònú yẹn ò dà kankan rárá. Ẹ tẹpámọ́ṣẹ́ kẹ́ fálẹ̀ mọ́ṣẹ́. Látara ìtẹpámọ́ṣẹ́ yín lẹ ti máa ráǹfààní àtòrí jẹ lọ́jọ́ tòní. Ó kẹ́rí dájú pé ẹ wà well focus lórí nǹkan tó lè bí owó fún yín, lórí nǹkan tí ẹ lè ṣe láti jẹ́ kí ẹ ní stability. Àsìkò yóò dára rárá fún yín láti fi yá owó. Ẹ má yíwó lọ́wọ́ ẹnikẹ́ni, ẹ sì má yẹ ẹnikẹ́ni lówó lọ́jọ́ tòní kó má lọ di problem lọ́jọ́ iwájú. Kẹ̀kẹ́ sára tẹ́ bá lọ ibiṣẹ́ lẹ́ni tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ ṣe á lọ dáadáa. Má ṣe pé yín àti olólùfẹ́ yín náà wà òkè, bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín lẹ́ni tẹ́ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sí ni. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọjú ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe ṣe kí ẹ ráǹfààní àti opportunity dáadáa láti apá abẹ náà. Ìlera ara yín jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ̀ṣọ́ oúnjẹ jẹ lénìí, ẹ̀ṣọ́ oúnjẹ jẹ káàkiri lọ́jọ́ tòní. Bí tẹ́ tí ń oúnjẹ dájú pé wò fínífíní dáadáa ní jẹ́jẹkújẹ láṣẹ Ọlọ́run, bẹ́ẹ̀ ni tí oúnjẹ tó máa dá wàhálà lẹ̀ sí yín lágbára láṣẹ Ọlọ́run ọba. Ẹ rí dájú pé ẹ sì sọ̀rọ̀ jù náà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má tẹ ọrùn sápá kan ju bó ṣe yẹ lọ kó má bàa máa dín pé ọrùn ròyìn ní ẹ̀gbẹ́ kan. Ẹ jẹun dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó wà healthy. Bẹ́ẹ̀ sì ni kẹ́ mú mi dáadáa pẹ̀lú. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n tún gbà kí sára gan látàrí pé ó ṣeé ṣe kí àwọn nǹkan fẹ́ pọ̀ tẹ́ fẹ́ mójútó níbi iṣẹ́ o. Àwọn nǹkan bíi stress lè pọ̀ gan níbi iṣẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé ó máa need attention yín dáadáa, tá need kí ẹ focus dáadáa, tá need títẹpá mọ́ṣẹ́ yín, tá need dedication yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé wà determine lórí ọkọ òun lénìí. Ẹ má sọ iṣẹ́ dọ̀la àbí sọ iṣẹ́ dọ̀túnla lọ́jọ́ tòní. Ẹ sì kíyèsára. Ẹ má bá yàn ṣe ìfigagbága lórí ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má ṣe competition tí bó ṣe ẹ lọ, pàápàá competition tó bá fojú hàn. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kí ọ̀tá má tara bẹ̀ dìde. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní stress ibi iṣẹ́ máa pọ̀ púpọ̀ o, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ṣe prayer k'Ọlọ́run fún yín ní okun àtagbára pẹ̀lú ìgboyà láti mójútó àwọn stress yìí láti borí rẹ̀. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní tẹ́ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sí, láǹfààní àti ire owó lè máa wọlé fún yín sí. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí customer kí wọ́n fẹ́ stress yín dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ fi prayer ṣáájú kẹ́ tó kù níbi àti ṣe sọ kéènì lè lọ dáadáa. Má ṣe pé yín àti olólùfẹ́ yín á wà òkè kò sí problem, ṣùgbọ́n àwọn nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ láàyè iṣẹ́ lẹ́ni ó lè jẹ́ ètò ṣe pé àfẹ́ àfẹ́ ti mú dùn yín, káfẹ́ àfẹ́ ti emotion yín bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ ṣe prayer, Elédùmarè á ṣàánú fún yín. Ìbejì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára pọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní tó sì dára kẹ́ kọjú sápá east. Bákan náà sì rí apá east náà jẹ́bi tó ṣe pé ó ṣe ṣe kí ẹ rí opportunity láti bẹ̀. Ìlera ara yín á wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó pọ̀ jù sórí. Ẹ ronú àròjù torí orí fífọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín ní lack of clarity ní ọjọ́ tí tòní díẹ̀. Ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó pọ̀ sórí. Ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Àwọn oúnjẹ tó bá ti le jù ẹ má jẹ kí páàrì má máa ròyìn. Gẹ́gẹ́ sára lénìí oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tí ó ṣe é pé ó ṣe é ṣe kó ṣe é pé ẹ máa fẹ́ máa tìrún gba ara yín pa. Á dàbí gbà pé ẹ̀yin nìkan ni ó kù pẹ̀lú ìṣòro yín láti ronú jinlẹ̀ nípa ọ̀nà mo fẹ́ gbé gbà. Kí ni mo fẹ́ ṣe? Ẹ máa ronú jinlẹ̀ nípa life yín lásìkò yìí láti wá bí improvement fẹ́ wáyé. Bẹ́ẹ̀ sì ni ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ gidi gan. Kọ́kọ́ máa direct yín pé lágbájá o ṣe ṣe báyìí, o ṣe wò báyìí, o ṣe rìn báyìí. Ẹ tó ṣe ṣe tó ṣe pé tẹ́ bá tẹ̀lé lè ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní o. Nǹkan tó ń sọ sí yín lọ́kàn yìí ni kẹ́ finú tán. Bẹ́ẹ̀ sì ni àwọn àlá tẹ́ bá lá lásìkò yìí, àlá tó ṣe pé ó ṣe ṣe kí ó fìdí múlẹ̀ nítorí ó ṣe ṣe pọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ lálàá àlá náà sì máa nítumọ̀ tí ó ń sọ nípa ìgbésí ayé yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi ṣe prayer, láti fi wà ní mímọ́, láti fi rí dájú pé jìnnà síbi táriwo bá pọ̀ sí. Spiritual jẹ́ lọ́jọ́ tòní jẹ́. Ẹ lo àǹfààní ọjọ́ tòní láti fi ṣe spiritual work àbí láti fi ṣèwádìí onírúurú tẹ́ bá fẹ́ ṣe.
ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé gbogbo yín kan tẹ́ bá ṣe wà well focus, ẹ má wà lost in thought, ẹ má jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti ọjọ́ mẹ́ta bíi kó bá bí ìrònú tó ṣe pé ìrònú yẹn máa fẹ́ àpẹẹtẹ àwọn nǹkan mí tẹ́ ń ṣe kékeré lára lọ́jọ́ tòní. Tẹ́ bá focus lórí iṣẹ́ yín, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, tẹ́ bá fàyè gba mood swing tó ṣe ṣe kí lè fẹ́ disrupt peace relationship yín, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí. Light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ jù fún yín láti kọjú ṣíṣe prayer tó sì ṣe ṣe kí opportunity láti bẹ̀ náà ìlera ara yín wájú pépé dára lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kí sára ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ bá ti fi àìlera yín ṣeré tẹ́lẹ̀ ó ṣeéṣe kó fẹ́ jẹ dáadáa lásìkò yìí, tàbí kí ara yín wà too exposed tó ṣe pé sickness lè fẹ́ tètè wọnú ara ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́kí sára lọ́jọ́ tòní. Èyí dájú pé ẹ sùn dáadáa, bẹ́ẹ̀ sì ni prevent gbogbo nǹkan tó lè fa sickness sínú àgọ́ ara yín pátá lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹsẹ̀ lè máa yín dáadáa, tàbí kó ṣe pé ẹ máa feel bí pain láti bí ẹsẹ̀ yín bákan lọ́jọ́ tòní. Kí ẹ ṣe prayer kẹ́ẹ̀tì lògùn kí gbogbo nǹkan kó lè kásẹ̀ ńlẹ̀. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rẹ̀ pọ̀ ló jẹ́ o. Intimacy yẹn àtàwọn tó súnmọ́ yín á wà okay dáadáa. Ṣé kẹ́ rí support látọ̀dọ̀ àwọn èèyàn tó rọ̀gbà yín ká, á máa wọ̀nyí kẹ́ bá wọn tó jẹ́ olólùfẹ́ yín lọ́tùn lósì sọ̀rọ̀, á sì máa wọn náà kọ̀ bá yín ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kí sára ẹ súnmọ́ wọn níwọ̀n gbẹ̀fà kẹjọ tí wọ́n níwọ̀n bèje, torí ń pásìkò ìjásìkò tó ṣe pé ẹ gbọ́dọ̀ wọnú ọ̀rẹ́ jù, ọ̀rẹ́ ò sì gbọ́dọ̀ wọnú yín jù kó má bàa bí àwọn nǹkan tí ó máa dàbí issue ní ọjọ́ iwájú. Kẹ̀kẹ́ sára pàápàá àwọn nǹkan tó jọmọ́ secret yẹn má sọ fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó jẹ́ pé dandan ni kẹ́ hide ẹ̀ má wulẹ̀ sọ ara yín fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ lè sọ̀rọ̀ nípa àwọn nǹkan míì tó ń lọ láyìíká yín, kò sí wàhálà, bó tilẹ̀ jẹ́ pé ní dára púpọ̀ fún yín láti fi bá ọ̀rẹ́ bẹ́bí bára bá gbogbo èèyàn ṣe tó ṣeé ṣe kí àǹfààní gan ti bẹ̀ jẹyọ. Ṣùgbọ́n àwọn nǹkan tó jọmọ́ secret yín yẹn ẹ pamọ́ dáadáa. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork yẹn máa work dáadáa ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni kọ́kínkàn tẹ́ bá ń ṣe ó gbẹ̀rọ ó gba kẹronú jinlẹ̀ dáadáa, ẹ má kú gìrì gbígbésẹ̀ rárá lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára dáadáa, ọjọ́ ìyá lọ dáadáa. Tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe, téèyàn bá fẹ́ support yín welcome ẹ má dáṣe lẹ́yìn nìkan, ẹ má ràn rí mọ̀ kan pé nǹkan yẹn gangan èmi nìkan mo fẹ́ dáṣe, mi fẹ́ kí ẹlòmíì nípìn nínú ẹ̀. Irọ́, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe nǹkan ìwájú wa lọ́jọ́ tòní, èyí máa ràn yín lọ́wọ́ dáadáa púpọ̀. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10 kọjá ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lénìí. Aago 8 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lénìí. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yín máa jí pépé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ṣe ṣe kí àwọn nǹkan tó jọ mọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọn nǹkan tó jọ mọ́ eríkèéríkèé ara kó máa ronú díẹ̀ díẹ̀, ó ṣe ṣe kí lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ jìnnà sí nǹkan tó lè bí òtútù tàbí ara ríro pátápátá. Ẹ má jẹ́ kó jò pa yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni jẹ̀díjẹ̀dí lè fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀ yín lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó ṣe pé ó lè fa jẹ̀dí náà, bóyá oúnjẹ tó ní ṣúgà tàbí tí carbohydrate ti pọ̀ jù nínú ẹ̀, kẹ́ rí dájú pé ẹ jìnnà sí, ẹ má jẹ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára oníràwọ̀ afẹ́fẹ́ márìnrin fín Libra tàbí láàrin September 23 sí October 22, ọjọ́ yìí yóò gbà kí sára púpọ̀ o. Iṣẹ́ lè rí bákan o, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan, ìbáṣepọ̀ yín àtàwọn customer náà lè rí bákan lọ́jọ́ tòní. Nǹkan lè fẹ́ sọ̀tà yín pátápátá lọ́jọ́ tòní. Courage lẹ need àti strength láti fi kojú ohunkóhun lọ́jọ́ tòní. Pẹ̀lú láti fi mórí bọ́ọ̀nù challenges èyíkéyìí. Mi lè sọ bóyá ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè dára díẹ̀ lọ́jọ́ tòní rárá. Torí ọ̀rọ̀ kékeré tẹ́ bá sọ wọ́n ṣe ṣe kí issue fẹ́ tibẹ̀ dìde. Bẹ́ẹ̀ sì ni ní ibi iṣẹ́ náà ó ṣe ṣe kí àárín yín àtàwọn customer náà kó lè rí bákan lọ́jọ́ tòní. Ẹ sùúrù lẹ máa lọ, yín fúnra lára yín gan ara lè máa kan yín látàárọ̀ dalẹ́ ọjọ́ tòní. Ládàbí ìgbà pé nǹkan tó ti ń ṣẹlẹ̀ ò ti ẹ̀yẹ yín, bí ìgbà pé ẹ̀kọ́ lost ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ rárá, tó ṣe pé lójijì àwọn nǹkan tó kọ́ lè máa fún yín ní difficulty àbí stress ló lè máa ṣẹlẹ̀ níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín náà lè máa go through àwọn nǹkan tó ṣe pé afẹ́ kọ́ yín gbogbo wọn tàbí tẹ́ máa fẹ́ fìlì fún wọn bákan lọ́jọ́ tòní. Gbà kí sára kí ṣe prayer lénìí ló dára, kọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní, tó sì jẹ́ pápá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún.
ìlera ara yá jí pépé, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ ara ríro lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá kíyèsára ó ṣe é ṣe kí nǹkan lè tètè fẹ́ máa affect skin yín, bóyá bí kẹ́fọn máa jẹyàn àbí kéèyàn farahàn nǹkan lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí nǹkan tó bá ti gbóná ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí nǹkan tó bá tutù ju bó ṣe yẹ lọ, pàápàá àyíká ibi tóoru bá ti pọ̀ sí ẹ jìnnà sí. Àyíká ibi tótútù náà bá pọ̀ kẹ́ jìnnà sí, kẹ́ rí dájú pé gbogbo ẹ̀ wà moderate, ẹ sì jìnnà síbi tẹ́fọn sì lè jẹ yín lọ́jọ́ tòní nítorí kí lè má bàa dá malaria sí yín lára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́ o púpọ̀ ní yín lọ́jọ́ tòní. Ẹ máa rí dùnnú, ẹ máa ráyọ̀, ẹ máa rí yàn tó máa fi yín lọ́kàn balẹ̀ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Tó bá ṣe pé nǹkan kan ti wà lọ́kàn yín, tẹ́tí ń rò sọ́tún rò sósì pé kí ló ń ṣẹlẹ̀ báyìí, báwo ìfẹ́ ṣe ọ̀nà òun fẹ́ rí bá ó ṣe ṣe kí ẹ bẹ̀ sí feel calmness yẹn tó ṣe pé gbogbo nǹkan náà bẹ́ẹ̀ sì rojú, ọ̀rọ̀ yẹn á sì bẹ̀ sí ráàyè díẹ̀díẹ̀ tó sì jẹ́ pé ó ṣe ṣe kí àwọn nǹkan tẹ́ ń ṣe gan kó tún dàgbàsókè sí dáadáa. Business èyíkéyìí tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní ó ṣe ṣe kẹ́ ráwọn èèyàn patronize yín látọ̀nà jíjìn. Àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ sọ̀rọ̀ gan ó ṣe ṣe kí ẹjọ́ ní connection dáadáa lọ́jọ́ ti tòní. Àwọn tó dàbí àlejò gan ó ṣe ṣe kẹ́ gbàlejò lásìkò yìí gan pẹ̀lú. Kò sí èyí tí ò lè wáyé nínú gbogbo wọ̀nyí o. Ó ṣe ṣe kéèyàn gan tún sọ fún yín pé lágbájá àbí wà travel àbí wà rìnrìn àjò, tó sì ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín rìnrìn àjò lọ́jọ́ tòní gan. Ìrìn àjò yìí lè jẹ́ mọ́ ti iṣẹ́, ó lè jẹ́ mọ́ ti nǹkan míì lọ́jọ́ tòní tó ṣe pé ìrìn àjò yìí á padà bí ire fún yín ní ọjọ́ iwájú. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín náà ó ṣe ṣe kí ẹ ní àwọn one or two tẹ́ máa tún mọ̀ tó ṣe pé deep knowledge ní lọ́jọ́ tòní tẹ́ máa grab ẹ̀ tó máa wà nínú ọkàn yín pé àṣepé báyìí ni kíní, àṣepé báyìí ni tán. Àwọn ọmọ tẹ́ bá mọ̀ lọ́jọ́ tòní ẹ fi sí ọwọ́ àlàáfíà yín ní kẹ́bẹ̀ sì fi mójútó gbèsè ayé yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan lè wọlé fún yín dáadáa lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:25 ní ọ̀sán sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5:30 ní ìdájí sí aago 6:30 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. East dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe kẹ́rọ opportunity láti bẹ̀. Ìlera yín wá jí pépé, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ ìbàràdì ríro, ògóró ẹ̀yìn ríro àbí àwọn nǹkan tó jọ mọ́ kí ẹsẹ̀ máa ròyàn bákan, kẹ́sẹ̀ máa fàyàn bákan. Ó ṣe ṣe káwọn nǹkan wọ̀nyí kó fẹ́ wáyé ní ọjọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ dúró pẹ́, ẹ sì jókòó pẹ́. Ẹ rí dájú pé ẹ wà ní position kan fún ìgbà pípẹ́ kó má bàa affect health yín. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, látàrí pé àwọn àǹfààní kan wà tó ṣe pé ó ṣe ṣe kí ó kọ̀ wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ẹ̀ tí ẹ wá stress ara yín rẹpẹtẹ fún. Ọjọ́ yìí ọjọ́ tó ṣe pé àwọn èèyàn àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa púpọ̀ ní báyìí lè máa ní high libido, tẹ́ máa wà highly sensitive lọ́jọ́ tòní tó ṣe pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ó ṣe ṣe kẹ́ máa feel ẹ̀jọ̀ àwọn tó kù lọ lọ́jọ́ tòní. Ẹ sì máa fẹ́ lójú àánú lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lójú àánú náà lọ́nà tó máa gbà wá positive. Ẹ má ṣì ojú àánú náà lò, kẹ́ má ṣàánú ẹni tí ó yẹ kẹ́ ṣàánú fún. Kẹ́ kíyèsára gbogbo èèyàn kọ́ ni ó dára kó ṣàánú púpọ̀, kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ lè ṣì wọ́n bá àánú tí agbára bá ká tẹ̀mẹ̀ pé lágbájá ó nílì nídìí kíní lóòótọ́ tí kì í ṣe pé bóyá wá parọ́ àbúfẹ́ àmọ̀mọ́ fi wá gba yín ni. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé àwọn èèyàn àtàwọn àna yín náà á gún régé, ó ṣe ṣe kẹ́ gbúrò ara ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni náà ọjọ́ tòní ó dára kẹ́ fi ronú jinlẹ̀ nípa life yín, níbi tẹ́ ti ń bá bọ̀, ibi tẹ́ dódó àti ibi tẹ́ ń lọ. Kẹ́ wò láwò tún wò dáadáa báwo lẹ fẹ́ ṣe tí gbogbo àfi balance. Ó sì ṣe ṣe kí eléyìí balance life yín tí ẹ bá wò tó ní nǹkan kan tó ṣe ṣe kó jẹ yọ́n bẹ̀ tó ṣe pé tí ẹ bá ń tẹ̀lé á ran life yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ yà lọ bó ṣe yẹ kó lọ. Tí ẹ bá ń ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó ṣe ohunkóhun, ẹ má wulẹ̀ kó gèrè gbégbèsè àbí kó gèrè ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Gbogbo ẹ lè balance. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó gan lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 7:13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ ti tòní. Aago 12 lóru gànjọ́ sí aago 1 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe ṣe kẹ́rọ opportunity nǹkan rèé láti bẹ̀. Ìlera ara yín á wá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ kí ẹ má lọ ya ìgbẹ́ líle tàbí kí ìdí yíyọ má lọ wáyé fún yín. Kẹ́ rí dájú pé ẹ mumi dáadáa lọ́jọ́ tòní. Kí àìmọ̀mí kó má bàa fa kí ìgbẹ́ líle tí lè fẹ́ bí emirọ̀ dàbí àwọn nǹkan tó jọmọ́ toilet infection lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ maintain good hygiene, kẹ́ sì rí dájú pé ẹ mumi dáadáa. Oníràwọ̀ pẹ̀lú eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìjọ tó ṣe é kó lè rí bákan ló jẹ́, látàrí pé àwọn èèyàn àti olólùfẹ́ yín pàápàá nínú ilé ó ṣe ṣe kí ó má fi bẹ́ẹ̀ gùn régé tó, tàbí kó ṣe é pé ó láwọn nǹkan tó máa fẹ́ ṣe láti fi stress yín lọ́jọ́ tòní. Bùkátà inú ilé lè pọ̀ lọ́rùn yín púpọ̀ lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ gbé yẹ̀wò pé báwo mo fẹ́ ṣe, ọ̀nà mo fẹ́ gbé gbà ní ọjọ́ yìí tó ṣe é pé family kan lè dìde tó ṣe é pé wọ́n máa nílò kankan látọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kó yẹ pé wọ́n máa mú yín wà frustrated àbí wọ́n máa fẹ́ mú yín bínú, pàápàá láwọn èèyàn tó lólùfẹ́ yín. Kẹ́ kíyèsára
àárín ìyàtọ̀ olólùfẹ́ yín lè fẹ́ rí bákan díẹ̀ lọ́jọ́ ti tòní, bóyá lórí àwọn disagreement kan lórí pé nǹkan báyìí tí mo ní kò ṣe ò ṣe, nǹkan báyìí tí mo fẹ́ ò ṣe, ó ṣe kí lè fẹ́ bí issue díẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, iṣẹ́ yín á lọ sòsí kẹwulẹ̀ falẹ̀mọ́ṣẹ́ dáadáa tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ nínú ilé tí ò tẹ́yìn lọ́rùn, bóyá ìjà ni àbí àìwò rẹ̀ níyé ni ẹ rí dájú pé ẹ mú ẹ̀wù yín kí ẹ tún gba ibòmíì lọ kẹ́ lọ focus lórí iṣẹ́ yín dáadáa. Iṣẹ́ gangan lògùn ìṣẹ́, kẹ́ múra síṣẹ́ kí ẹ lè ráǹfààní àtòrè lọ́jọ́ ti tòní o. Kẹ́ sì rí dájú pé ẹ fìfẹ́ lónìí ibikíbi tí ẹ bá ń lọ àbáyíkáyìí tẹ́ bá wà pátápátá, ẹ sì prevent issue rẹpẹtẹ láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan, ire ó máa wọlé fún yín lénìí. Baby pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o, bẹ́ẹ̀ sì ni aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer, bẹ́ẹ̀ sì ni ìlera ara yín máa jí pípé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tún kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ ìbàràdé ríro, ògóró bàdé ríro àbí àwọn nǹkan tó jọ mọ́ ara yíyún lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má jẹ oúnjẹ tó ṣe pé wọ́n ti preserve pẹ̀lú kẹ́míkà tí ó lágbára. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó wà healthy, kẹ́ sì rí dájú pé ẹ mumi dáadáa lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ ìyọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú, bó tilẹ̀ jẹ́ pé ó láwọn kankan tí ẹ máa fẹ́ máa gèsè tìǹú láì fún yín lásìkò yìí. Àwọn èrò kan lè máa wá sí yín lọ́kàn lásìkò yìí. Àsìkò yìí dára púpọ̀ fún yín láti fi jókòó, láti fi ṣe àròjinlẹ̀ dáadáa nípa ìgbésí ayé yín. Ẹ rò bí tẹ́ ti ń bàbọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń lọ. Àwọn kan ló nílò àtúnṣe, àwọn kan ló nílò attention yín lásìkò yìí. Ẹ focus lé wọn lórí, kẹ́ rí dájú pé ẹ balance life fún yín. Pàápàá àwọn nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe kó má sí pé bóyá nǹkan kan mẹ́hẹ̀ àbí nǹkan kan wọ́ lọ́jọ́ sí tòní. Ó sì tọ́ ẹ lè fẹ́ busy rẹpẹtẹ pẹ̀lú 1 or 2 lọ́jọ́ tòní torí àsìkò ọjọ́ tòní kì í ṣe àsìkò tó ṣe pé bóyá ẹ fẹ́ fi relax rárá. Iṣẹ́ lè pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó tẹ́ máa busy dáadáa. Tí iṣẹ́ ò bá sí pọ̀ lọ́rùn yín náà, ọ̀pọ̀lọpọ̀ yín máa fẹ́ keep ara yín busy pọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú àwọn nǹkan míì. Ẹlòmíì ò lè jẹ́ṣẹ́ ilé, ẹlòmíì ò lè jẹ́ṣẹ́ bí iṣẹ́ lọ́jọ́ tòní lámú wọn wà busy dáadáa púpọ̀. Wá dára kẹ́ fọgbọ́n ṣe lọ́jọ́ yìí. Tí iṣẹ́ bá pọ̀ rẹpẹtẹ lọ́rùn yín, ẹ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ló dára. Ẹ má kọrin méjì bọ̀ lọ́lẹ̀ kan ṣoṣo, kẹ́ sì má ṣe ní ẹ fẹ́ pàṣẹ tí àbẹ fẹ́ ṣe mẹ̀lẹ́, ẹ fẹ́ ṣọ̀lẹ. Ẹ má ṣe mẹ̀lẹ́ rárá lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ ṣọ̀lẹ. Kọ́jọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ, ẹ sì gbọ́dọ̀ procrastinate pé tó bá dọ̀la màmá gbé ìgbésẹ̀ yìí. Ẹ kíyèsára púpọ̀ nǹkan tó bá yẹ kẹ́ ṣe, kẹ́ fálẹ̀mọ́ lásìkò tó tọ́ àti àsìkò tó yẹ. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Àṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni apá southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bíi inú rírun, ìsàlẹ̀nú kíkan, nǹkan tó jọmọ́ àìsàn inú kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Pàápàá ẹ̀yin tẹ́ tí yín àbá ń dọ̀nù health yín láti jọ́ mẹ́ta, ẹ rí dájú pé ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Ẹ jìnnà sáwọn nǹkan tó jọmọ́ carbonated drink lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ kankan lè react lọ́nà tí ó tọ́ láàgọ́ ara yín lọ́jọ́ tòní, kí ẹ kíyèsára púpọ̀. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé creativity yín máa wà at its highest peak. Ẹ máa wà very creative dáadáa, ẹ sì máa wà talented dáadáa púpọ̀. Gbogbo ohun tẹ́ bá ń ṣe báyìí làwọn èèyàn máa gbà tí ẹ túbọ̀ máa ṣe dáadáa. Lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, òtítọ́ yẹn náà ni kẹ́ fi máa ṣiṣẹ́. Ẹ túbọ̀ máa sa ipá àtàkì tiyẹn lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ohun tẹ́ sa ipá àtàkì tiyẹn lé lórí yẹn, ó lè fún yín ní fame tẹ́ ń fẹ́, ó lè fún yín recognition tẹ́ ń fẹ́. Àwọn èèyàn máa gbóríyìn fún iṣẹ́ takuntakun yín lọ́jọ́ tòní. Ìbàjẹ́ láàyè iṣẹ́, ìbàjẹ́ níbikíbi, máa gbóríyìn fún yín dáadáa lọ́jọ́ tòní, tó sì ṣe káwọn èèyàn fẹ́ wá òkọ́ṣe yín gan lọ́jọ́ tòní. Fún ìdí èyí, ẹ ṣe nǹkan yín lọ́nà tó máa gbà dára, lọ́nà tó máa gbà rọrùn, kẹ́ sì má gbéraga, kẹ́ ní ìrẹ̀lẹ̀ dára. Bákan náà sì rí látara ń pẹ̀ ń ṣiṣẹ́ dáadáa, ó ṣeé ṣe kí gbogbo creativity yín lọ́jọ́ tòní, intelligence yín, brilliance yín kẹ́ lò lórí ohunkóhun lọ́jọ́ tòní lè máa ràn yín lọ́wọ́ dáadáa. Bákan náà sì kẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Dájú pé ẹ na ọmọdé lọ́jọ́ tòní, ẹ wulẹ̀ bá àwọn ọmọdé ṣe, ẹ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́. Ó ṣeé ṣe kí bá wọn ṣe yóò bí nǹkan rere fún yín ní àìpẹ́ ọjọ́. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn tà láàrin púpọ̀ ní ìgbọ́ ṣeṣe kí ẹ máa wá nǹkan tá tẹ́yìn lọ́rùn, nǹkan tá ṣàtẹ́yìn lọ́rùn lẹ́ẹ̀ máa fẹ́ ṣe lọ́jọ́ ti tòní, tó sì jẹ́ pé ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ kíyèsára níbi owó níná, kẹ́ má nàá pa rárá lásìkò yìí, kẹ́ fowó pamọ́ fún òwúrọ̀ ọjọ́ iwájú dára. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní.
apá south darapọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kẹ́rẹ́ àánú gbà láti ibẹ̀. Ìlera ara yẹn wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣe ṣe kí spinal cord tàbí kí ọwọ́ òkè ẹ̀yìn kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ wá rí dájú pé exercise dáadáa lọ́jọ́ tòní, ẹ sì jìnnà sí àwọn nǹkan tó lè bí ìjayà bí ìpayà fún yín, bí kẹ́ máa gbé nǹkan tó lágbára jù ẹ̀mí lọ àbí nǹkan bí ìròyìn kan tó ṣe pé kò bẹ́ẹ̀ tí mu kò bára mu. Ẹ rí dájú pé ẹ jìnnà sí àwọn bad news bẹ́ẹ̀ lọ́jọ́ sí tòní, kọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.